A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti kọ ìgbésẹ̀ lọ́bìlọ́kòkó tí àwọn adarí ilé ìgbìmọ̀ ń gbé láti fi ríbi gba tíkẹ́ẹ̀tì dandan-gbọ̀n automatic ticket àti padà sórí àga ní ilé ìgbìmọ̀ síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Kàkà bẹ́ẹ̀ ni ààrẹ fún àwọn gómìnà lágbára láti yan olùdíje ní ìpínlẹ̀ wọn. Èyí ń wáyé bí ó ti fún àwọn gómìnà lágbára àti ṣètò ìdìbò abẹ́lé lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ tí ó wáyé ní ìrọ̀lẹ́ àná. Ìwádìí sọ di mímọ̀ wípé ìpinnu ààrẹ ti dá ìpòrúru ọkàn sílẹ̀ láàrin àwọn aṣòfin ìjọba àpapọ̀ títí kan ọ̀pọ̀ àwọn aṣòfin tí wọn kò ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn gómìnà wọn. Síwájú àkókò yìí ni Tinubu ti dá lábàá wípé òun á ṣe gbogbo ohun tí ó bá gbà láti fún ẹgbẹ́ ní àǹfààní àti padà sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, ìlérí tí ó dá ìkùnsínú sílẹ̀ ní ilé ìgbìmọ̀ àgbà. Orísun ìròyìn láti ilé ìgbìmọ̀ tí wọ́n mọ̀ nípa ìpàdé yìí ní àwọn sínétọ̀ ti lọ ilé agbára láti lọ rọ Tinubu fún àsọdájú automatic ticket, ṣùgbọ́n Tinubu yarí wípé gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni ó ní agbára lórí ipò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ìjọba àpapọ̀ mú ẹ̀sùn ìwà ọ̀daràn tako gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai fẹjú kẹ̀kẹ́ sí i pẹ̀lú àlékún ẹ̀sùn tuntun tí ó dá lórí àyọjúràn sí àwọn ohun èlò amáyédẹrùn ìjọba, interference with critical national infrastructure and unauthorized access to classified information. Ẹ̀sùn tuntun yìí ni ó wà nínú àtúpalẹ̀ ìwé ẹ̀sùn oníkókó 5 tí wọ́n pè ní ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2026 síwájú ilé-ẹjọ́ gíga ìlú Àbújá, tí wọ́n fi rọ́pò ẹ̀sùn oníkókó 3 ìṣíwájú tí wọ́n pè ní ọjọ́ 16 oṣù kejì ọdún 2026. Níbi ìgbẹ́jọ́ rẹ̀ àná níwájú adájọ́ Joyce Abdulmalik ni El-Rufai ti bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ àgbà amòfin Olúwọlé Aládédoyè rọ ilé-ẹjọ́ kí ó gba àtúpalẹ̀ ẹ̀sùn tako gómìnà àná. Nínú ẹ̀sùn kìíní ni wọ́n ti fi ẹ̀sùn kan El-Rufai wípé ó mọ̀ọ́mọ̀ tàpá sí òfin pẹ̀lú bí ó ti táàpù ìlà ìbánisọ̀rọ̀ National Security Adviser Nuhu Ribadu. Bí wọ́n ti ṣe àpèjúwe ìlà ìbánisọ̀rọ̀ yìí ní ọ̀kan lára ohun èlò ìròyìn tó ṣe pàtàkì fún orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìfowópamọ́ àgbà CBN ti ṣe àlékún owó tí oníbàárà fi ń gba ATM àti ìpààrọ̀ ATM, debit and credit card pẹ̀lú ìdá 50 nínú ọgọ́rùn-ún 50% tí ó fi kúrò ní Náírà bọ́ sí Náírà 1,500. Bákan náà ni ilé ìfowópamọ́ àgbà wọ́gi lé Náírà olóṣooṣù lórí debit àti credit card maintenance tí ó tún lọ pẹ̀lú 7.5% value added tax. Ṣùgbọ́n wọ́n ní oníbàárà tí ó bá ní debit tàbí credit card owó ilẹ̀ òkèèrè yóò tẹ̀síwájú àti máa san $10 lọ́dọọdún. CBN ṣe àfihàn yìí nínú àkọọ́lẹ̀ Exposure Draft of the Guide to Charges by Banks and Other Financial Institutions (OFIS). Bákan náà ni CBN tẹnumọ́ wípé ilé ìfowópamọ́ ni yóò máa fi ara gbá owó ìdúnàdúrà ATM, kì í ṣe oníbàárà. CBN ṣàlàyé wípé gbogbo ìdúnàdúrà tí oníbàárà bá ṣe pẹ̀lú ATM card gbọ́dọ̀ jẹ́ ọ̀fẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar ti kan ààrẹ Bọ́lá Tinubu lábùkù lórí bí ó ti ń béèrè fún ìbuwọ́lù $506 million owó tuntun mìíràn láti yá ní ilẹ̀ òkèèrè, bí ó ti ṣe ìkìlọ̀ wípé Nàìjíríà gbọ́dọ̀ yáwó bí afọ́jú lórí wípé wọ́n fẹ́ ìdàgbàsókè. Bí a kò bá gbàgbé wípé ààrẹ Tinubu kọ ìwé sí ilé ìgbìmọ̀ láti béèrè kí wọ́n buwọ́lù $516 million tí wọ́n fẹ́ yá nínú
lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ sí ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio tí wọ́n kà síta lánàá níbi ìpàdé ìgbìmọ̀ ni wọ́n ti ṣàlàyé wípé owó yìí wà fún àkànṣe iṣẹ́ ojúnà Sokoto sí Badagry 1000 Super Highway. Nínú lẹ́tà yìí ni Tinubu ti ṣàlàyé wípé iṣẹ́ àkànṣe yìí ní láti fi ààyè sílẹ̀ fún ọrọ̀ ajé Nàìjíríà ní àríwá ìwọ̀ oòrùn sí gúúsù ìwọ̀ oòrùn nípa ṣíṣe ojúnà 1000 km high capacity carriageway tí ó já sí Sokoto, Kebbi, Niger, Kwara, Ọ̀yọ́, Ògùn àti Èkó tí ó wá láti Ìlélà sí Badagry. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Àtíkù Frank Shaibu ni Àtíkù ti ní òun mọ rírì ìdàgbàsókè ohun amáyédẹrùn pàápàá jùlọ iṣẹ́ àkànṣe tí ó já àríwá sí ìwọ̀ oòrùn lọ gúúsù ìwọ̀ oòrùn ṣùgbọ́n pe àkíyèsí sí ìyàtọ̀ tí ó wà nínú owó níná àti ànádànù owó. Ó ní lákòókò tí Nàìjíríà ń kérora lábẹ́ àjàgà gbèsè ni wọ́n tún pinnu àti tún yá owó mìíràn láìsí àlàyé tó ṣeé fojú rí àti ọ̀nà àti dá owó yìí padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ó fẹ́ẹ̀ tó 20 ènìyàn níbi tí a ti rí àwọn pẹjapẹja àti àwọn oníṣòwò aṣẹ́gità tí wọ́n ṣekú pa àti àwọn mìíràn tí wọ́n fi ara pa lẹ́yìn tí àdó olóró tí àwọn afurasí adàlúrú Boko Haram gbìn dún gbàmù ní agbègbè ìjọba ìbílẹ̀ Gwoza, ìpínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí orísun ìròyìn láti agbègbè ṣe sọ, ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lówùúrọ̀ àná Ọjọ́bọ̀ láàrin aago 11 ní abúlé kan ní Ambaga, kìlómítà díẹ̀ láti ìlú Gwoza. Gẹ́gẹ́ bí orísun ìròyìn láti ọ̀dọ̀ Civilian JTF, lára àwọn tí ó fi ara kááṣá yìí ni wọ́n jẹ́ àwọn tí wọ́n lọ oko lọ ṣẹ́ igi fún mọ̀lẹ́bí wọn láti fi dáná. Ẹlòmíràn ṣàlàyé wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ àgbẹ̀ tí wọ́n ń gbáradì fún ọ̀gbìn àti àwọn mìíràn tí wọ́n lọ ṣẹ́ igi lóko ni wọ́n ṣe ìkọlù sí. Orísun yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé òkú 18 ni wọ́n ti rí ṣà ní àwọn ìlú tí ó súnmọ́ ìlú Gwoza. Bákan náà ni ó ṣe ìkìlọ̀ wípé ó ṣeé ṣe kí ikú ṣì pọ̀ sí i nítorí ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ṣì ń wá. Àwọn olùgbé ní àwọn tí wọ́n ṣe ìkọlù yìí jọ bí ìgbà tí wọ́n ń lọ kiri agbègbè tí ó mú kí èyí dá ìpòrúru ọkàn sílẹ̀ lórí ààbò bí àsìkò àti bẹ̀rẹ̀ ọ̀gbìn ṣe ń súnmọ́lé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sí ìlú Lọ́kọ́jà ti pàṣẹ fún aṣòfin Natasha Akpoti-Uduaghan kí ó san bílíọ̀nù kan náírà owó ìtanràn fún gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello lórí ọ̀rọ̀ ìbanilórúkọjẹ́ defamatory statement tí ó sọ sí i. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn náà ṣe jábọ̀, ìdájọ́ tí adájọ́ A.S. Ibrahim gbé kalẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí sínétọ̀ ti ń dáhùn ìbéèrè ní ọjọ́ 4 oṣù kẹrìnlá ni ó ti sọ ọ̀rọ̀ tí ó lè ba Bello lórúkọ jẹ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ni Natasha ti ṣe àpèjúwe gómìnà ní àwọn ọ̀rọ̀ tí kò lẹ́tọ̀ọ́ tí ó lè mú ìpalára bá ènìyàn. Adájọ́ Ibrahim dá ẹjọ́ wípé irúfẹ́ ọ̀rọ̀ báyìí kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin. Yàtọ̀ sí owó ìtanràn, ilé-ẹjọ́ tún dẹ́kun Akpoti-Uduaghan, àwọn alábàáṣe rẹ̀ tàbí ẹgbẹ́ kí wọ́n dẹ́kun àti máa sọ irúfẹ́ ọ̀rọ̀ àlùfàǹsá bẹ́ẹ̀ tako gómìnà lórí afẹ́fẹ́ tàbí láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Mínísítà agbára tí ó ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fi ipò sílẹ̀ tí ó jẹ́ olùdíje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Adébáyọ̀ Adélábù ti ṣàlàyé wípé Ààrẹ Bọ́lá Tinubu àti Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà kò tíì buwọ́wọ́ lu olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó wáá gba àwọn tí wọ́n jìjàdù ipò síwájú ìdìbò ọdún 2027 kí wọ́n yára nínú dídárúkọ Ààrẹ Bọ́lá Tinubu àti Ọba Ládọjà níbi ìlépa oyè wọn. Adélábù ṣe ìmọ̀ràn yìí níbi ó ti ń bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ ní kété tí ó dé sí ìlú Ìbàdàn lẹ́yìn tí ó ṣe àgbékalẹ̀ lẹ́tà ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ kúrò ní ipò mínísítà agbára ní ìlú Àbújá. Ó dá àhesọ tí àwọn kan ń gbé kiri nù wípé Tinubu
àti Ládọjà ti bu ọwọ́ lu ẹnìkan tí wọ́n fẹ́ kí ó jẹ ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó rọ àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n fún un láǹfààní bí ó ti fi dá wọn lójú wípé ìṣèjọba rẹ̀ yóò jẹ́ èyí tí ó dára jùlọ. Adélabú ṣàlàyé wípé èròǹgbà àti di gómìnà kìí ṣe láti fi lówó sí i tàbí rí ojú àánú tàbí ṣe APC láǹfààní, ṣùgbọ́n fún àǹfààní gbogbo ènìyàn títí kan àwọn tí ó kù díẹ̀ káàtó, obìnrin, ọ̀dọ́ àti ìlú lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.